محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك على الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة والممات آمين آمين أعفاتي وكا مفعول نسي mo dúpẹ́ fún àwọn àbá méjì náà púpọ̀. Alhamdulillah. Ẹ bá dúpẹ́ ni. Alhamdulillah. Àmọ́ mo kí àbá tó ju àbá tó kà lọ. Àbá kan béèrè ní wájú àwọn àfá tí wọ́n jó ní mímọ́. Àwọn ni ó mọ kéwú yé. Àgbà àfá ń kà lẹ́nà wá ní kò mọ kéwú. Wọ́n á ní kí ló dé. Wọ́n ní ń ka nínú ìwé tí ń ka jáde ẹni tí ó mọ kéwú lẹni tó bá láyà tó ráhùn tó yẹ kí ó dẹ́rù bá tẹnu tí ó sì dákẹ́ tí ò ní lè sọ̀rọ̀ mọ́ tí ò wá sojú tí wọ́n ń rọ́ fún ẹ̀ tí ń rọ́ tí ń rún bí tí ń rún yóò débi tí ń lọ. Kò tún wá mọ́lẹ̀ ẹni tó kà náà. Ẹni tó kà náà dọ́gbọ́n sí ẹni ló ọgbọ́n ló dá sí kò wòkè. Bó bá wòkè ni yóò kọ́ lẹ́nu. Ṣẹ́rá àwọn lẹ́kítọ́rà tí wọ́n fẹ́ dẹ́rù pa pìrìsẹ́ńtà á wà da ojúbò á máa wò báyìí. Ó tún gbé olóòtú lọ. Yóò wọ ọrún fún àní kẹsíra. Yóò wọ nọ́síbù ní járù dánwó. Wọ́n ṣẹ̀ wọ́n á pè padà. Aláwẹ̀ wa gbọ́n kò wòkè tí àyíṣà ń wò ẹ̀ ló kó bá mi. Àbá tí wọ́n ń tú wọ́n ń ṣàpadà ṣé ìwà ní tú kiri ni ẹ̀dọ́kùn lọ́ọ̀kùn làkàyè ẹ̀yin méjèèjì mo gba 5,000 naira fún yín lọ́dọ̀ Awwalu Salihin mo gba 5,000 ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ Awwalu Ansor ẹ̀wà fún ẹnì kọ̀ọ̀kan yín ní mọ́jámù kọ̀ọ̀kan alimọ́jámù lọ́sík ẹ̀yọ kọ̀ọ̀kan ní fún yín torí ibi tí àwọn bàbá dẹ̀yìn kọ yìí chalkboard ní bẹ́ẹ̀bẹ́ gbogbo náà wùtá kọ́ta àmà ibi tó ti kọ́ wa nù kẹ́yìn náà kẹ́ tí wọ́n á múra sí i ó níbi tẹ̀yìn pé rúfú àsí tó yẹ pé násìkò lè kó wà mẹ́ẹ̀ àṣàmójúkò fún yín o bó bá ti jó mi ìjọ náà láti máa kọ̀rẹ́tì tó ráyè yìí àyè mímà ni. ليس بإنسان ولا عاقل من لا يعي التاريخ في صدره ومن وعى أخبار من قبله أضاف أعمارا إلى عمره Iṣẹ́ àtàná Ọlọ́run ni ó yí padà ìtún lékún ni. Alhamdulillah. Àwọn àbọ̀ oníkẹ́wú ní at-tarikhu la yakdhibu walakinna an-nasa yakdhibuna fi at-tarikhi. Làbá fi ní laysa bi insanin wala aqilin. Ẹni bá fẹ́ pélé èèyàn tó fẹ́ pé ní làákàyè tí ó sọ̀rọ̀ táwọn èèyàn ó sì tẹ́tí sọ pé eléyìí ẹ ṣe ọ̀rọ̀ àgbélẹ̀rọ kìí ṣe àrọ́dàrọ́dà man la ya'i tarikha fi sadrihi ẹni tí ẹ bá béèrè ìtàn bẹ́ẹ̀ bá fẹ́ pé léèyàn kó béèrè ìtàn torí pé ìtàn kìí parọ́ àwọn afọ́wọ́ ní at-tarikhu yu'idu nafsahu wọ́n sì wọ́n ní àádà tàríhù nafsahu àmá ìkẹ́ kìjù kan lọ àádà tàríhù nafsahu lè tàhàkíkì bá ìtàn dára rẹ̀ padà torí pé ìtàn ò ní parọ́. ohun ọ̀gbọ̀rọ̀ máa jà òde rẹ̀ lẹ́nu. ìyá òmùrì àlọ́bà.
sì ní kódà ní ẹgbẹ̀rún ọdún millions of years wàláì kò ní kó bẹ́ẹ̀. Táwọn new generations ó tún wá tó tún máa bá ń bẹ̀ pé àwọn kan wí torí Peter bá ti lọ bẹ́ẹ̀ bá rẹ̀ ní dìbọ́ǹkì ẹ̀ pé kí ni yóò rí bẹ́ẹ̀ àwọn ìṣòro tó. Àìmọye rẹ̀ ni wọ́n parọ́ mà nẹ́bí. Ọlọ́run ní in tí ò rí bẹ́ẹ̀ má jẹ́ pàtàkì bẹ́ẹ̀ fún ọ. Nahnu naqussu alayka ahsana al-qasas. Àwọn pàtàkì bí bó ṣe rí agbàtàn rẹ̀ fún ọ. Torí ẹni téèyàn ò bá bá láyé èèyàn kì í pàtàn rẹ̀. Á bí ọ pé ibo ló wà nígbà tí tàwọn ń ṣẹlẹ̀ àbí kó sọ pé mo gbọ́ lọ́dọ̀ lágbájá títà yìí sojú ẹ̀ ó wá sọ fún mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ láti ní àrọ́bá òun ní bàbá àtàn. Àmẹ́ni tí ń pàtàn táwa wojú orí rẹ̀ pé ibo ló wà ń jóná ẹnìkan gbọ́ ọwọ́ kàdìríyà lọ́wọ́ ẹnìkan ìwà wò pé kí lọ́jọ́ orí rẹ̀. Even a researcher bí ó bá kọ̀ nǹkan yóò reference rẹ̀ pé lágbájá wí báyìí. A wà lọ wo sọ́ọ̀sì tó fi sọ̀rọ̀ pé ṣé bẹ́ẹ̀ lórí. Bẹ́ẹ̀ yóò bá sì gba ìtẹ̀yà bá sọ lódodo. Àwọn ọlẹ́kọ̀ọ́ wọ́n ní ẹ stọ́dì òun tọ̀ òun. Bọ́ọ̀lù òun náà ṣe máa ń bá èèyàn lò tí bá ń sọ̀rọ̀ sí kì í parọ́. Sẹ́nu rẹ̀ jó. Ẹni tí bá máa ń sòdodo ọ̀rọ̀ ọ̀tọ̀ lódodo ọ̀tọ̀ ní òótọ́. Òótọ́ ni ntẹ́yìn ó sọ kí nǹkan má bàa bàjẹ́. Ntọ́jọ́rọ́ nù òótọ́ nù. Àmọ́ òdodo inna Allaha la yastahi min al-haqq. Ọlọ́run ní tijú mi kó la òdodo mọ́lẹ̀. Ẹni tí ó wà pàtàn ẹ máa rú tàtẹ́ ẹ máa gbọ́ o. Ìtàkìtà pọ̀ǹtà àtàwọn ìta assassin. Ìta assassin náà ti ń bẹ́ ń ta nísìn. Ṣẹ́ẹ̀sì rí ní tó bá ga igi èso onírànràn èso ní bẹ́ńbẹ́ èyí tó ti pọ́n èyí tí ò tí ì pọ́n eléyìí tó ti rà. Ìka ń bẹ́ńbẹ́ táwọn yẹn máa ń sọ dìlù èyí ó ti pọ́n nù ó ti tó jẹ. Ilé Itan Salati èso tó pọ́n tí ò sì lè rà ni. Oníkálùkù náà fẹ́ kán jẹ ń bẹ́. Àmọ́ àwọn ẹni tó mèso ká àtẹni tí ó mọ̀ kán mi tí làákà yìí wọ́n kù sí. Ẹni tí ó bá já èso yóò lo gbogbo àbí kó sì gungi yóò wá púrọ́kì rẹ̀. Onílàákà yìí. Bó bá ju igi onílàákà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wúlùkúwì nísìnyí wọ́n ń ju igi ni. Wọ́n ò wádìí ìtàn, wọ́n à sì béèrè ìtàn. Gbogbo ọ̀tá tí wọ́n ń sọ ní ẹnikẹ́ni mú di rẹ̀ jáde. Masha Allah. A fi sí o. Àmàkálà. Wọ́n máa ń wà á. Ẹni tí ó wà pàtàn, òun náà wà jẹ́ ọbọ̀ òun náà ṣe rí. Ẹni tí ń pàtàn assassin àtẹni tí ń pàtàn wọn gbọ́wọ́ ń bì kan wọn gbọ́wọ́ ń bì kan. Ẹni tí ń pàtàn assassin ń júwe bóòlù òun ṣe rí ni. Torí ẹni tẹ́yìn òun mọ̀ ẹni tẹ́yìn kan kan mọ̀ òun náà tẹ̀lé ń bó sí pé a dárúkọ mi ń bò lè ní o ti mọ̀ mí. Ká tó mọ̀ ní bolo wà. Ìgbà táyé wá mọ̀ ọ́ bóòlù ayé ṣe mọ̀ ọ́. Wọ́n ti jọ́ tí kọ́kọ́ mọ àfáà náà. Bàtà tó wò ó jọra wọn. Allah! Wallahu shahid ibi tó jókòó sí ni. Mashallah, bẹ́ẹ̀ ni. Irun kún máa lérí. Irun kún. Bàtà yẹn ó tà sí ara wọn. Bàtà rẹ̀ ò jọra wọn. Ó wá rí àwọn tó sì bí wa. Wọ́n èrò rẹ̀ lára ọmọ ọlọ́mọ kan wá pa á mọ́. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run sọ ẹgbẹ́ ní kẹ́ wá pa á rùn. Àwọn èyí ṣe báwọn. Wọ́n fi hàn sáyé. Wọ́n á fà ọ́ hàn sáyé. Àwọn bàbá wa dọ̀tá látara pé wọ́n fọ̀ ọ́ hàn sáyé. Kàtá lẹ́nu yìí. La ilaha illallah. Akọ́kà síjà lọ́dọ̀ rẹ̀ o. Àwọn èyí fi oré bò. Ó kọ́ wa ń kà síjà. Ó sì fẹ́ kọ́ wa náháwù.
àmọ́ ó padà sẹ́yìn nínú tó kọ́ wá nítorí ó kọ́ wá ní òrùfò làákùfì èmi àti barista Ibrahim Al-Imam Al-Arafa á lọ bàbá ó ní ẹ lọ láti ilé táàbí lọ sí Mushin táà lè kọ́ kàsídà ọwọ́ tó wá fẹ́ kó lórí kàsídà tó wá fẹ́ kó ní náhàwù wọ́n á rí pé kò wá padà tẹ̀síwájú ọ̀gbọ́n lórí àtúfù. bàbá àgbà máa ń sọ Maulana rahimahullah Sheikh Abdullah Al-Muqaddam radiyallahu ta'ala anhu. àbáyé gbìyànjú lóòótọ́ àmọ́ wàláhì rahimahullah Sibawayh ẹnu ọmọ ti gbọ́ tàbí lò bẹ́ẹ̀ bá ti ń jẹgi ní àrùn wọn ní sọ pé jẹgi wọn ni rahimahullah Sibawayh ọlọ́run bá kẹ́ Sibawayh rahimahullah Sibawayh ẹ máa wò pé àbáta wọn lẹ́yìn ọlọ́run ó ṣàánú rẹ ẹni tó ṣe wàhálà ó sì ń dáṣẹ́ rẹ̀ ẹnu báyìí torí ọlọ́run ní wọ́n ń sọ̀rọ̀ ìwọ́n akọrin kan jọ wọn náà orin yìí ń lékún ohun lẹ́sẹ̀ kò dún dáadáa kò yé wa ọbọ̀ dídé àwọn náà wá àṣẹ ilmun muzayyaf nínú tó máa ká ọmọ sílísílà ká tí ó tó tẹ̀léra wọn àmọ́ bí a jẹ́ agbárí mímọ̀ ká sọ̀tàn ìtàkìtàn ni ó pa Allah. ìntí yóò mú bí wọ́n sọ pé ń júwe ara rẹ̀ kò sí bí ó bá dé ń pe kíníkan ní kánnakánná láì máa gbé òun náà ní ń júwe ara rẹ̀ kó nǹkan kánnakánná kò sí bí ó bá dé yóò júwe ara rẹ̀ ó dé ọ̀hún ó lè sàbálẹ̀ ẹ̀yìn eléyìí ó sì ní bí ẹnìkan ní sàbálẹ̀ ẹ̀yìn eléyìí ibi tó lè sàbá sí tí wọ́n fi ní ọkọ̀ ń bẹ́ẹ̀ ṣé ká wúlò wọn náà jáde ṣé èyí ṣe kánnakánná ń bẹ̀ o. Allah. tí ewu rẹ o sì lè balẹ̀ o lè lé téńté lórí ìyàwó ìyàwó. Allah wa ma wa. ó sì lè kàn kánnakánná. Àfọ̀bára máa ń kọ́ mi lọ́wọ́. Àdàfà màrà nílẹ̀ òmùrí. bá a ti mọ lọ́jọ́ eré yìí ibi ìtàn tọ́jọ́ eré wa máa tá a sì tún béèrè aṣọ lẹ́yìn tó dá a lójú aṣọ. ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn kan lè tú záwíà àwọn kan o mọ ẹ záwíà tó ti dàrú ó dé ọlọ́run bá tún Ògùn state ṣe nínú tọ́lọ̀ ó tún bá túnṣe lógùn state ní tó dàrú ń bẹ́ kìí sọ̀nà nìkan ọ̀nà títì ní ò dáa òun da ojú ọ̀nà tàríkà lọ́wọ́ kó bá tún ṣe lógùn state ń bẹ̀ wọn náà. wọ́n lé kó l'Abẹ́òkúta ni. ó débẹ̀ náà wọ́n tún lé kó bẹ́ẹ̀. ó tó báyà yìí jẹ́ ọlọ́run ló bá wa tì í jáde. Alhamdulillah. à ń lọ sí àìsùn ọ̀dàfàlì àjí aláfẹ́rẹ̀ ní ìgbàgbé òfin ní ìtọ́ bá sojú wa àwọ̀ sọ. Allah. àìṣeré òfin lè jáde. Wa ma wa. Àfọ̀bára máa ń kọ́ mi lọ́wọ́. Àdàfà màrà nílẹ̀ òmùrí. àwọn ẹgbẹ́ ẹkú wọn àwẹ̀ ẹkú kọ́ wa wọn ní ààyè yìí ààyè mímọ̀ ni. báwọn máa bá ṣe é dá á ní wọ́n ṣe é dá. Alhamdulillah. báwọn bá sì ṣe é dá á ní wọ́n ṣe é dá. ẹni tí ó bá sọ̀rọ̀ sí wa pé mọ tí ó sọ o. bàbá dákẹ́ kì í ṣe bá a gọ aláàfáà tó lè bá wa wí. Masha Allah. kò tí o láfa. aláàfáà tó lè àwọn èyí sì sọ pé àfáà wa ní kì í tún ṣàfáà wa mọ́. Bẹ́ẹ̀ni. Sheikhuna Adam Abdullah Al-Allamatu Sudani Masha Allah. ṣíbù àwọn nù. mo iṣẹ́ ọ̀rẹ́ bàbá wa. Kàábà wa nù. Masha Allah. Àbá wa Professor Isa Alabi Abubakar. Wọ́n ní kò sí bó ṣe sọ̀rọ̀ ṣé Adam tó ní bàbá ìdákùn. Bó bá ń sọ̀tà ṣé Adam. Tó wá ti fi mọ́ àfáǹdá kó fàfáǹdá kún. Ayé ti ta Adama. Orin wọn nù. Bí ní ìpínlẹ̀ mọ̀ tẹ̀síbá o. Lọ́mú yẹ budu báyìí dẹ̀kun máa kọ́ tó ní ọjọ́ wájú. Lọ́mú yẹ budu báyìí dẹ̀kun máa kọ́ tó ní ọjọ́
ó kún Ádámù lọ́wọ́. Orí pé iṣẹ́ tó kún lọ́wọ́ yìí iṣẹ́ tí ó wúlò fún gbogbo ayé ni. O torí pé ó jẹ́ wòlíì Ọlọ́run tó sì rí pé Ádámù náà ní nǹkan tí wò ní wọ́n fẹ́ bàlẹ̀. Nísùrù o sì láwọn kan kánnakánná. Àfáàndá ò ṣe ràgàbó iṣẹ́ Ádámù kó ní àbùkọ gàgàrà tí èèfẹ́ jẹ́ kíta bẹ̀rẹ̀ ó pọ̀ ó ṣe kúṣẹ́ Ádámù lọ́wọ́. Àfáàní bílí ìkìlá. Ó fi mímọ́ ó fi ṣe. Àwọn bàbá wa wọ́n dọ̀ta ẹbí torí pé pásálà ṣe kà Ádámù. Tí ẹ̀ lẹ́lọ́mí tẹ̀ ń tẹ̀lé tó ju ṣe Ádámù lọ. Wọ́n tẹ̀lé ṣe Ádámù àpárẹ̀ ní pé ká tó rójú ráyè ró ṣe ti Kàdìríyà ọ̀nà jìn. Kàfá mi ní sí. Àbá wa kan bẹ ó ti létí ní sí Dr. Ena Iraji rahimahullah. Ó ní àwọn bàbá yín bàbá àti wọ́n ti ẹjọ́ bàbá yẹn dáadáa. Abubakar Salati àti Ṣáṣì àwọn ní chief of staff ṣe àdá àwọn máa ń gbogbo àdúgbò àwọn àgbòsíwájú. Wọ́n ní àwọn èjì yẹn náà dẹ̀ wọ́n kú fún ṣáàdá. Àfàrà gbọ́ta ọlọ́run akẹ́wọ̀n. Ó sì ṣe rí náà nù. Ìjà bàbá ìjà ṣáàdá làwọn bàbá ti wá jà kú. Wa nahnu naftakhiru bihim. Alhamdulillah. Wọ́n kú dáadáa bil ikhlas. Wọ́n ṣe mímọ́. Alhamdulillah. Mo rántí ìjọba ń ṣe sáré ayé àti bàbá bọ́lẹ̀. Pẹ̀lú tẹ̀lábíà tí wọ́n ń wó ìró. Tí wọ́n wọ́n ní náà rú bí láàyè. Salati sọ onímùdúró ló máa tẹ̀lé olóòrè ló máa sọ wọ́n lè sì máa nìṣó ó ní tí wọ́n náà kó wájú bàbá bọ́ọ̀lù ìjọ lọ pé wọ́n máa jẹ́ kí pẹ́ẹ́tì sáà náà mà ní ìṣẹ́ tó kọ́ tó tẹ̀ lánàá mi láàyè ìṣúná láàbì máa ní ìwà bá sí mi kúlò bá bá sùn lára àsìkò náà ńlá wọ́n dẹ̀bi. Àwọn tí wọ́n pè wọ́n jọ náà ni wọ́n padà lẹ́nu. Àwọn tí wọ́n pè wọ́n jọ àwọn tó pè wọ́n jọ àwọn náà ni wọ́n padà lẹ́nu. Inú wa dùn pé bàbá wa tán sójú ọ̀nà sọ́dọ̀ Ádámù. 100,000 látọ̀dọ̀ àwọn lọ́nzọ́r. Wọ́n ní. Wọ́n láwọn pé 100,000. Ṣé rí pé ọ̀rọ̀ òdodo yóò jà tó dáa. Àwọn owó tí èèmú rọ lọ́wọ́. Mo fẹ́ publish paper gánjọ́ kan ìwà lọ́wọ́ tábà pèsè àsìkò. Èyí ṣe máa ń pèsè àsìkò téèyàn ní ìdìbò báyìí náà. Wọ́n ní èlò lẹ́ni ìdìbò ní ẹgbẹ́ wọ́n sì ṣẹ̀dẹ̀ sí mílẹ̀ kan. Àjábà bàbá ń pè ní àjábà ní ọjà ọláyà ó sì ó lè mú àjábà ní ó ṣe mí lè mọ̀. Gbogbo kan fi máa ń ṣèyàn lè mọ̀. Bó bá rí máa wọ bàtà tó bá da èmi ò fowó ra àwọn náà ń bẹ́ ń jẹ. Bàtà tó bá àjábà nínú ọkọ̀ kùntì. Bàbá ní náà nù bí láàyè ẹ̀sùn náà láàbì máa ní ìwà bá sí ní kúlò máa bẹ̀ sùn láyọ̀ àsìkò náà láàrúwá ní. Inú wọn dùn pé iṣẹ́ tí bàbá wa ṣe lánàá òkè ẹ má bàyẹ̀ ṣe Ádámù jẹ́ nínú àwọn tó pè wọ́n jọ́ náà wọ́n ti padà lẹ́nu. Nínú àwọn tí ń ṣagídí ẹ bá náà pa bàbá wa ní ẹnìkan ò lè pa bàbá wa Ọlọ́run ló pa Ọlọ́run tó tó pa náà ló tó pa òun náà sì ló pa. Ìwọ̀n sì dùn wá èrò tó wà ní tàwọn ọmọ tọ́lọ́run wá ń ṣe oore fún wa lẹ́yìn wọn tẹ́tùn máa wá parọ́ ohun tí ò rí bẹ́ẹ̀ nígbà yóò ẹ má parọ́ mọ́ àwọn tó bí wa torí àwọn tó bí wo sábú fún yín. Àwọn tó bí wa sọ ọjọ́ náà bẹ̀rẹ̀ ìsọ́bà wọ́n fẹ́ sọ ní society nígbà fún wọn. Ẹ fẹ́ sọ ní society nígbà fún yín nígbà. Bàbá wo èyí sọ pé àlùbáàbù yẹ kí rahimahullahu ta'ala wọ́n ṣe àwọn lóore òun ló kọ́kọ́ gba létà àwọn ń gbé fáwọn ní sanwó ní àwọn. Ìyá tó bí mi tó bí wa máa sọ pé bí alkhalifa abdulyakin tí bàbá wa bá bàbá wa nílé bàbá wa lọ́sọ̀múlò wọ́n ní wọ́n ní jókòó bàbá ni wọ́n sùn wọ́n ní wọ́n gbọ́ lórí ìdúró ìyá wa ní àwọn lọ́jọ́ kan wọ́n wá ń gbà pé sísí aláwọ̀ pé bí ẹni tó fẹ́ kí àwọn fún àwọn ọ̀dà lóhùn àwọn bá rí tó dúró wájú àwọn bàdà ẹ má bínú ẹ ń gbé àwọn afọ wọ́n sùn ní ẹjọ́ má jí wọn ẹ fi wọ́n lẹ́wọ̀n ẹ má jí wọn
ìdúró kan tó jí. Alájà wa ní kí wọ́n bá wá kí wọ́n bá mú owó wá wọ́n gbé aṣọ ọdún wọ́n sàmú kankan wá. Oore tí wọ́n ṣe làwọn ń sọ yìí ẹ̀yin ò ṣe ń so oore táwọn bàbá wa ṣe yín. Àwọn aláwọ̀ kan kánnakánná àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe rí wọ́n kú lu ìnáyín bílẹ̀ tí fíhì ń dọ́. Wọ́n kọ́ ní Gbígbá bá ti rí bẹ́ẹ̀ lómi inú rẹ̀ ó rí. Bàbá wa ló ṣèyàwó fún ọ. Bàbá wa ló gbéyàwó fún ló ṣe bàbá ìyàwó. Wọ́n sì kó gbogbo jẹ̀mọ́. Bàbá gbé gbogbo ayé wá. Igbe èèyàn ní torí wọ́n rí wájú tó da lára rẹ̀. Àṣé ẹgbẹ́ kejì ń bẹ tó fi hàn. Bàbá wa lọ tán ó wá gbé hàn. Tálá bú. Tálá sọ̀rọ̀ sí. Tí ó fi wá di pé òkú ọ̀rọ̀ bú lẹ́màá jù sí wa nígbà torí pé àwọn tó bí wá fi lẹ́gẹ̀sì tó dá kalẹ̀. Alhamdulillah. Al-Qur'ani sì ní kúl ọlọ́run subhanallah kò sẹ́ni tó mọ̀ ọ̀rọ̀ tó lọ́wọ́ kò sí ọba ló gbìyànjú ò lè má àbá nǹkan kẹ́wọ́n fẹ́ dààmú rẹ̀ ọlọ́run lè kó Al-Qur'ani kẹ́wọ́n fẹ́ ìsì ìbẹ̀lẹ́yẹ o mọ̀ lárúbáwá tó tààrà kẹ́wọ́n yé òun lè kó Al-Qur'ani wọn náà kí wọ́n tó ti ṣètàlẹ̀ ìjọ kìíní àná yìí tí wọ́n náà bọ̀ wá. Bọ́lá wọn bó bá bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ àwọn kèfèrí kò ní bá wọn sọ̀rọ̀ directly yóò ní ìlànà bí kúl sọ fún wọn. Èmi ọlọ́run jù yín lọ mo ju kí n máa bá yín sọ̀rọ̀ directly wà ní kúl ẹ̀mọ́ bí tó lọ́ bá sí ní kúl yín bá àwọn kèfèrí sọ̀rọ̀ kúl yá ayyuhal kafirun. Ọlọ́run lè ní yá ayyuhan nabi yá ayyuhar rasul. Ya ayyuhan nas àmọ́ bá ti kí Ọlọ́run kó bá àwọn kèfèrí sọ̀rọ̀ Ọlọ́run ní kúl sọ fún ọ. Ọlọ́run lè ní innal ladhina kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bẹ̀ Ọlọ́run á sì kúl ìlànà bí sọ fún ọ pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. Gbogbo ẹni bá ń gbé tí bá ń sọ̀rọ̀ àgbélẹ̀rọ tí ń parọ́ tí ò rí bẹ́ẹ̀ Ọlọ́run ti lé established rule ni. Análẹ̀ máa bú wa pé àgbé èbó àmọ́kéwú ojú ó dàgbà táyà láyà ó dàgbà tákù yàn. Wọ́n ẹ̀ tiẹ̀ tí ìwà tákù wa káàgá ti tákù ara wa. Bàbá sọ wá nù bí òkò ẹ jáde olówó lágbàdà títí wọn lọ́wọ́ sí ní làágùn wọn lọ́wọ́ rẹ̀ fi tutù ẹ má bínú o ìṣèpé lè mú bomi o. Bàbá sọ wá nù bí òkò a ní táàbì wúlò fún bàbá nílé ẹ máa lọ lọ kò tẹ́ wọn lọ́rùn àwọn méjì kí wọ́n kó wọn sí lọ́rin kò tún wá mọ́lẹ́yà àwọn méjì wọ́n tún wá ń tẹ̀lé wọ́n tún ń tẹ̀lé àwa dán àwọn tún wá wá lé mọ́ ẹ lọ ẹ̀lẹ́ kẹ́kọ̀ọ́ àgbàlagbà àtàṣáájú bí ò bá fẹ́ oore fọ́mọ̀làkejì ò ní ṣe bẹ́ẹ̀ tó fẹ́ mọ̀ jù mí lọ ní mọ̀ rárá kò ní mọ̀ jù mí lọ kánnakánná ni màá ṣe bẹ́ẹ̀ má mọ̀ jù mí lọ má ga jù mí lọ ṣe bọ́ọ̀ náà ni wọ́n sọ̀rọ̀ yìí ṣe kánnakánná nù. Báwo ni dọ́kọ̀ yìí fẹ́ wọnú ilé? إن الذين يفترون على الله الكذب لا يفلحون. bẹ́ẹ̀ bá túbá mo sọ̀rọ̀ kan jọ nínú orin tí mo kọ ẹnìkan wá ní mo ṣe pé mo ní illam yatub fasayasla nara amina bẹ́ẹ̀ mo ti wí mo kọ́ nú orin ni mo ní ẹni tí ń dàrin wa rú bí ò bá lè túbá illam yatub bí ò bá túbá fasayasla nara yóò wọnú náà tààrà mo tún wá ní amina sábà pé nínú èdè nínú rule of language nínú English bó bá ṣàdúrà may God be with you dákẹ́ tóun bá kà wọ́n ní wá sí àmín that's the rule bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ilé èkó bó bá sọ̀rọ̀ bá ní bó bá ṣàdúrà don't write amen fi ilẹ̀ pẹ̀lú tó fẹ́ kà òun ni ó wá dáhùn rẹ̀ pé àmín àmín ẹ̀mí wá ní lè ta'kid wa tawkid kí n máa fi ń tí ń sọ ó dá mi lójú òun mo tún wá parí ẹ̀ torí bó bá kà ó lè má sáámi. ìwà rẹ̀ ò ní tó ṣe. ẹ̀rọ ọ̀gá ṣe káyé gbọ́ ilé ìyẹ̀ tún fẹsẹ̀ yẹn sùn là náírà
sòsé gbogbo ẹni bá ti wá ń parọ́ àwọn ọ̀rọ̀ àmọ́mọ́ pa ọlọ́run ní iná lẹ́bí iná ó ní kúlù tí wọ́n fẹ́ lọ kẹ́ ẹ lè má bẹ̀rù wọn èèyàn yẹ̀yẹ́ ni wọ́n ọlọ́run wa ní kúlù wa ní àbádà wa ní búbé ìbí ju àwọn eléyìí lọ wọ́n kọ́ ló fún wọn lésì kúlù wa sọ fún wọn torí ìwà tí wọn ẹgbẹ́ làwà. Masha Allah. àjèlò àwọn àlejò fúnra wa lésì. bàbá ẹ ṣẹgbẹ́ wọn. jẹ irú ẹ ní sùúrù ẹgbẹ́ ni wá. ẹgbẹ́ ni wá àmọ́ níbi àfijúra wa lọ. ṣé máa ń pè ibi àfijúra wa lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. òun wà láyé bàbá rẹ̀. ìkànnù èmi náà wà láyé bàbá mi. tí mo tún wá mójútó ojú òun lọ. Masha Allah. torí wà káyọ̀rù náà sì fún hasabi kọ̀díìmì. àwọn ọmọ rẹ̀ sẹ́láwé kàwé ni akàwé agbóyè rẹ̀ a sì fi ṣe fáàrí àmàwọ̀lá afẹ́kà a fi ṣe fáàrí o wọlá afẹ́kà kìí ṣe fáàrí tí ó wọ́n tàbí wáyà ìkọ̀rá a fi máa ń tà sí ìwọ tó bá sọ̀rọ̀ máa ń tó sọ kẹ tó sọ̀rọ̀ èsì bẹ́lẹ̀ àmọ́ kó máa di pé àwọn yóò máa gbọ́ ń tẹ̀ ń sọ lódodo pé àbí tẹ̀ ń sọ òdodo ni ìrọ̀lẹ́ ń pa o ayé sì máa ń gbérọ́ ni àwọn àtàwọn wà lójú ọ̀nà ẹ wá já lísìtò kọ́ ọmọ ẹ já dúró déédéé kí ni táàbí dúró déédéé ọlọ́run ti dó yé wa bàbá wa dúró déédéé lérí tí wọ́n ń ṣe òyípadà àwọn náà sì yípadà gbogbo àwọn mùrídí ìwọ́n tí wọ́n ń tàn pé àbáyé sọ báyìí àbáyé ṣe kíni kan àbáyé ṣe kíni kan tí wọ́n náà ń tẹ́tí gbọ́ tó tún ṣí ààrẹ kò fẹ́ lè lọ síwájú ni o torí bí èèyàn bá rí tí ó bá kù díẹ̀ kà tó kò sẹ́ni tó pàfẹ́tì ilé ayé láàmú àṣù ní ẹ̀lọ́kàtà kò sẹ́ni tó lè ṣàṣìṣe àmọ́ èèyàn láti ṣe àfẹ́ yìí. Masha Allah. bó bá ti ẹ̀rí ó kájú. ìbàdàn mi ni wọ́n hẹ́ẹ̀dùn tó wá límọ́. àní sẹ́rí àti fẹ́tìrú kí wọ́n bá a lọ. tí wọ́n lọ pẹ̀lú ọlọ́run àárín àwọn àtọ́lọ́run àwọn tó ní gbèsè yóò dá lánàá wọ́n ti ń yìn wọ́n lónìí o tọ́lá wọn ní pé ibi tó pọ̀lọpọ̀ wọn ń parí ẹ̀ síbi tó dáa ni. èèyàn ń kú èèyàn ń parí ìṣẹ̀mí rẹ̀ ìwọ́n ń parí ẹ̀ṣẹ̀ ní sùjúdù ń parí ẹ̀ṣẹ̀ ní kí n lọ́wọ́ àwọn àwọn àṣọ káyọ̀ wá ó gba àwọn ẹni kí ìgbà tí wọ́n ń parí ẹ̀ ẹni sàárà náà ń parí ẹ̀ sí. bàbá arúgbó náà sáláìsì ń jọ níjọ mọ́ndé bàbá náà tó gbọ́rọ̀ kú ni. kò sí ìlú ọ̀rẹ́ tí ó lè bàbá báwo ni àwẹ̀ mọ́ndé tọ̀sídẹ̀ owó ní filẹ̀ ó gbọ́rọ̀ kú ni. wọ́n sì ní máa ń mọ́ta àlá ṣẹ́yìn fún ìgbà rẹ̀. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله